àwọn ọ̀rọ̀ tí wòlíì Marcus Tibetan tún tú kalẹ̀ nínú fọ́nrán yìí nípa pásítọ̀ Adeboye General Overseer Redeemed Christian Church of God tún ní agbára o ẹ̀yin èèyàn. Nínú fọ́nrán yìí wòlíì Marcus Tibetan wọ́n ní ǹjẹ́ a lè pe àwọn General Overseers ìjọ wọ̀nyí ní ẹni Ọlọ́run bí pẹ̀lú àwọn ìwà tí wọ́n ń wù sáwọn ọmọ ìjọ wọn. Wọ́n ní ọ̀pọ̀ ìgbà kàkà tí wọ́n fi ṣàwọn ọmọ ìjọ wọn dáadáa kí wọ́n tọ́jú wọn kán fún wọn lówó tó lè ràn wọ́n lọ́wọ́. Wọ́n ní níṣe ni wọ́n kàn mọ́ gbọ́gẹ̀dẹ̀ dúdú àti nǹkan oko míì tí ò ní ṣe wọ́n láǹfààní fún wọn. Ọ̀rọ̀ yìí lágbára ẹ̀yin èèyàn. Ẹ tún jẹ́ ká jìjọ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wòlíì Marcus Tibetan tún tú kalẹ̀ nínú fọ́nrán yìí nípa pásítọ̀ Adeboye àtàwọn ìjọ àwọn General Overseers tó ṣe wípé jẹ́ẹ̀tì mọ́tò náà fi máa ń ṣe wọ́n lóore tán fi ń ta wọ́n lọ́rẹ tó ṣe pé gbogbo ẹ̀ pátápátá wọ́n ṣàwàyàmọ́ ni wọ́n fún ọmọ ìjọ kankan ní àǹfààní láti ní irú àwọn nǹkan tí wọ́n ní irú àwọn ọ̀rọ̀ tí wọ́n kó jọ. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ̀yin èèyàn. You are welcome to Crossblog Extra. Remember to subscribe, like, share and follow us. Ẹ ti jẹ́ ká gbọ́n tí wòlíì Marcus Tibetan tí wọ́n tún tú kalẹ̀ nínú fọ́nrán nípa pásítọ̀ Adeboye kẹ́dẹ̀ máa bá mi fèrò tìyín sí comment. Ẹ̀rù àtijẹ́ àti mo bà mí mọ́. Tẹ bá rí nǹkan tó jáde lóko mi, that's the book of Genesis. Genesis 40 and 41. Ó ní sírí ọkà kan gbé mẹ́jọ jáde. Ó ní inú mi dùn. Then tó bá wo Genesis 13, 1 to 5. Àwọn onígbàgbọ́ rèé. Abraham onígbàgbọ́ ni. Ó ní ó tálíkà ní chapter 12. And Abraham now was so rich in cattle. Yes. Yes. Hallelujah. Ìkan tó lè bá lọ́wọ́ onígbàgbọ́ nìyẹn. Ó yàtọ̀ sẹ́ni tó fi Rolls Royce ta lọ́rẹ, Cadillac ta lọ́rẹ, jet ta lọ́rẹ, ohun ayé ni. Wọ́n dẹ̀ lóhun ayé àṣekí ni àbáyé lọ. The topic for today, try to believe in God. Take him as your Lord and Savior. It's never too late. He's a God of second chance. When you look at the book of Ezekiel 33 from 10, he said, if you commit any crime from here to Okiodo, commit any crime from here to Aruchuku or Asaba, but the more you turn back and follow God or Christ, you are a new creator. Then old thing as what? Has passed away. Why do we go for baptism and we are still continue what we are doing before going to baptism? It's not normal. It's not normal. We are not getting it right. Olùṣọ́ àgùntàn Nàìjíríà ò lè. Wòlíì Nàìjíríà ò lè. Wòlíì Ghana ò lè. Wòlíì Abidjan ò lè. Because ẹ̀jẹ̀ kan yín náà ni. Whether we cheat you, ironbender will cheat you, bricklayer will cheat you, carpenter will cheat you, then bricklayer will cheat you, electrician will cheat you, all of them will cheat you. What is left in this world again? To every department, there's no truth. No one single truth. Then when you look at Luke 18, 1 to 5, favoritism and nepotism, he said, I don't want. Favoritism and what? And nepotism is ó sì tún wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi lákòókò náà ó dáhùn ṣùgbọ́n ní ìkẹyìn ó wí nínú ara rẹ̀ pé bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run tí èmi kò sì ṣojúṣàjú ènìyàn ṣùgbọ́n nítorí opó yìí yóò yọ mí lẹ́nu èmi yóò gbẹ̀san rẹ̀ kí ó má bàa fi wà rẹ̀ dá mi agbára. Olúwa sì rí pé ẹgbẹ́ bí aláìṣòótọ́ onídàájọ́ náà ti. Hallelujah. Ẹgbọ́n àwọn General Overseer Nàìjíríà bó ṣe sọ̀rọ̀ dọ́là, wọ́n ṣe sọ̀rọ̀ jet, wọ́n ṣe sọ̀rọ̀ plane, táwọn ọmọ wọn jẹ sárárin nínú owó òòjọ́, gbogbo owó òòjọ́, ọmọ òòjọ́ tìjọ́, ìyàwó òòjọ́ tìjọ́, driver ìjọ tìjọ́, ọmọ òòjọ́ tìjọ́, gbogbo ẹ̀ tìjọ́ ní Redeem, ní Deeper Life, ní CAC, ní Celestial, ọmọ òòjọ́ tìjọ́, kì í ṣe ọmọ Ọlọ́run mọ́. Wọ́n á yá driver jáde á tẹ̀lé wọn lọ́bì kan, wọ́n á lọ títí ìgbà tó bá dé,
wọ́n ní kó gbọ́gẹ̀dẹ̀ dúdú àti kíní lọ gbé fún ìyàwó ẹ̀ ẹ̀lẹ́kọ́ bá mi kí wọn ẹ̀ ṣe fún lówó ibi tẹ́ lọ wọ́n fún yín lówó ibi tẹ́ lọ wọ́n ṣe kíni wọ́n fún yín lówó. Mo jáde lọ bìkan ní last Monday bí mo ṣe lọ kí ẹnìyẹn ìkan náà àwọn alágbára ìlú yìí náà ni mo kàn yà ọ̀rẹ́ mi ni mo ṣe kì í tán ló sọ̀kalẹ̀ ló mú brown envelope tó mú bọ̀ wọ́n ní kí lè fẹ́ fi brown envelope ṣe ó lóun fẹ́ fún mi lówó epo bí ta ṣe rí mo gbowó lọ́wọ́ ẹ̀ lánàá bọ́ ní tó kúrò ńlé yé o mọ̀ pé ó yẹ kí n mọ̀ pé epo tó máa gbé mi lọ gbé mi bọ̀ mo ti rà mi ò ṣe bí mo fowó má bínú jọ iṣẹ́ tọ́lọ́run rán mi sí ẹ ni mo wá jẹ́ fún ẹ mo dẹ̀ ọ́ ní is perfectly correct. Ó ní ṣé òun lè fún àwọn tó wà ní mọ́tò yẹn ní ẹ̀jẹ̀ bá wọn sọ tó gbà tó dẹ̀ dénú mọ́tò ó pe àwọn tó wà ń bẹ̀ àwọn evangelist Báyọ̀ wà ń bẹ̀ evangelist ọwọ́ kan ní Báyọ̀ ti náwó tó ti gbà tó ti kó sákòtẹ́ ìgbà tá ti ẹ̀ bọ́lẹ̀ iye tó ń fún iye tí ọ̀ fún mo ló bọ́ mo bá àwọn kìrìsìtẹ́nì jáde bàbá dẹ̀ wá lọ lọ́nà tí wọ́n dé jù kí ló fẹ́ kí tún ṣe. àwa yàn ni àwa yàn hallelujah. every department tó bá gbé anybody tí kidnapper gbé àbólè wálé olówó at anything àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀ ni o àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀ ló sọ fún wọn wọ́n ti set up pastor church ń sìn wọ́n ti set up pastor wọ́n ti set up general overseer wọ́n ti set up gbogbo àwọn ẹ̀wọ̀n ẹ̀ nítorí wọ́n rìnrìn èṣù wọ́n ti gbàgbé. Once you are in Christ, one thing you are going to gain first is security. Tó bá lè fẹ́ wọ́kàn balẹ̀ gba Ọlọ́run gbọ́ nǹkan tó máa kọ́ jèrè tó máa jẹ́ àjẹmọ́nú ẹ̀ ní security. Bẹ́ẹ̀ni lẹ́yìn tó tún tẹ̀lé ní àlàáfíà everywhere you get to àlàáfíà ló máa rí. Dẹ́ni ibi kẹta wàá máa pàdé àánú lọ́nà ṣáá. Dẹ́ni ìkẹrin ààbò tó péye. Then àwọn tí Olúwa ti tọ́jú sọ́nà ṣe bọ́nà ìyè ló ń bá lọ àwọn tó ti ní ìyè lọ́wọ́ ló máa bá pàdé lọ lọ́nà. Bó nígbà tó yẹ pé ilé ibi tó wà ilé àwọn onífá ilé àwọn yẹ̀mí wo ilé ibi tó ti jáde nìyẹn. Then oní àbátàbá ṣe Jésù lé Sunday àdẹ̀ṣà àwọn tó kù ní ọ̀sẹ̀ ọjọ́ tó tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n tún bá lọ títọ́ ní ìṣẹ̀ṣe dáa kí náà pè ní ìṣẹ̀ṣe inú ìṣẹ̀ṣe náà bí gbogbo wa sí wọ́n jẹ́ fìrín wọ́n jẹ́ wúro wọ́n jẹ́ gbogbo wọ́n jẹ́ gbogbo ẹ̀ ìṣẹ̀ṣe náà ni gbogbo wọ̀nyẹn ìṣẹ̀ṣe ni nígbà tó bá ṣe gbúre àti úgú pọ̀ tó fi ewúrẹ́ sí tó fi ẹja gbígbẹ sí tó fi gbé láfún tó wà òkè láàárọ̀ yìí tó dẹ̀ dálẹ́ tó fi gbé àmàlà tó dọjọ́ kejì tó dá sórí ráìsì ìmú ráìsì yẹn pàpà tó bá ti jẹ tó bá gbé lọ sórí ìta mẹ́ta ìṣẹ̀ṣe náà ni ẹni kó gbẹ́bọ̀ ọbẹ̀ ni ọ̀dà bá lẹ́ni tó láyà tó kì í mọ́lẹ̀ tó fi sí bíbọ̀ tí ò tí ì kan gbogbo ẹni all the same hallelujah. Ó lágbára o àlàyé ilẹ̀ tún gbọ́ tí wòlíì Marcus Tibetan tó ṣe kalẹ̀ rẹpẹtẹ yìí wọ́n ní ǹjẹ́ a lè pe àwọn general overseers tó ń wúrú wà báyìí ǹjẹ́ a lè pè wọ́n lẹ́ni Ọlọ́run bí ẹ má bá mi ju opinion ti yín sí kọ́mẹ̀ntì èrò yín àtúnkọ sí yín ẹ má bá mi sọ sí kọ́mẹ̀ntì fáfàní ìtẹ́ bá fẹ́ ṣèpolówó ọjà yín tàbí kàn sí wa lórí ìkànnì ẹ má kàn sí wa through WhatsApp number wa ẹ jẹ́ a lọ gbọ́ polówó ọjà yìí ká tó máa lọ and please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.